wọ́n ní wọ́n bá bíi more than 34 million naira lákàùntì yín ṣóòótọ́ ni bẹ́ẹ̀ni nínú owó ọ̀kadà yín náà lẹ ti rí gbogbo ẹ̀ bẹ́ẹ̀ni. kí lẹ wá ń fa àwọn owó yìí ṣe tẹ́ bá ti rí wọn. Yorùbá ní pé owó téèyàn bá ṣiṣẹ́ fún kò kí ń mọ́yàn lọ́wọ́. Wọn ò lè sọ pàtó nǹkan tí mo fi owó yẹn ṣe torí tá bá ti rí tá bá ti pín ó lè jẹ́ 200,000 ló máa kàn mí gbà mí tí má ṣe rí owó yẹn báyìí bùkátà ó máa wọ náà. Iléeṣẹ́ ológun lórílẹ̀‐èdè wa Nàìjíríà ni wọ́n ṣí ojú òpó ayélujára rẹ̀ sílẹ̀ lójúnà àti lè máa gba àwọn ọmọ Nàìjíríà gbogbo sẹ́nu iṣẹ́ ológun nílẹ̀ yìí. Ètò ìgbanisíṣẹ́wọlé náà ló wà fún àwọn ọmọ Nàìjíríà gbogbo pẹ̀lú àwọn ọmọ ológun eléyìí tí wọ́n káàtó ní ìbámu pẹ̀lú ohun tí iléeṣẹ́ ológun náà ń bẹ̀rẹ̀ fún. Àwọn tí wọ́n bá ṣe ìforúkọsílẹ̀ wọn parí ètò ìdánilẹ́kọ̀ọ́ láṣeyọrí ní iléeṣẹ́ ológun ṣetán láti gbà wọlé sínú àwọn ikọ̀ lóríṣiríṣi látòrí ikọ̀ eléyìí tí ń tọ́jú àwọn ohun ìjà lóríṣiríṣi láti iléeṣẹ́ ológun náà, ikọ̀ tí ń ṣe àmúlò ìmọ̀ ẹ̀rọ eléyìí tó ń ta ní jí ní iléeṣẹ́ ológun ilẹ̀ wa Nàìjíríà láì gbàgbé ikọ̀ tí ń ṣe àmúlò ọ̀tẹlẹ̀múyẹ́ ní iléeṣẹ́ ológun lórílẹ̀-èdè yìí. Àwọn olùjọsìn nínú ilé ìjọsìn Temple of Glory Church ní Àsokoro Olúwa Àbújá ni wọ́n máa ti jàgbàdo ẹnu lọ́jọ́ Ajé àná bí iléeṣẹ́ ìjọba tí ń ṣàkóso Àbújá ṣe wá wó ilé ìjọsìn náà lulẹ̀ wómúwóm. Ìṣẹ̀lẹ̀ ọ̀hún ló wáyé lẹ́yìn ọjọ́ kan ṣoṣo táwọn olùjọsìn ṣe ìjọsìn nínú ilé ìjọsìn náà. Ẹ̀rọ katakata ló balẹ̀ pẹ̀pẹ̀ síwájú ilé ìjọsìn ọ̀hún bẹ̀rẹ̀ sí ní wó lulẹ̀. Ọ̀kan lára àwọn adarí ìjọ ọ̀hún Pásítọ̀ Ike nàka àbùkù sí iléeṣẹ́ ìjọba náà lè tẹ́ ní sọ̀rọ̀ Olúwa Àbújá lórí bó ṣe kọ̀ jálẹ̀ láti tẹ̀lé òfin orílẹ̀-èdè. Ṣáájú rẹ̀ náà ń bẹ níwájú ilé ẹjọ́ kódà ọjọ́ karùn-ún oṣù kẹwàá ọdún tàwa yìí òun ni ilé ẹjọ́ lè máa gbọ́ ẹjọ́ ọ̀hún. Àmọ́ ó ṣe ní láàánú pé kí adájọ́ ó tó gbé ìdájọ́ kalẹ̀ òun ni iléeṣẹ́ ìjọba náà ti dájọ́ lọ́wọ́ ara rẹ̀ nípa wíwó ilé náà lulẹ̀ wómúwómú. Àwọn òṣìṣẹ́ elétò ààbò ọlọ́pàá pẹ̀lú ọmọ ológun kan ni wọ́n máa ti dá wàhálà sílẹ̀ bí wọ́n ṣe ń kọjú ìjà síra wọn nítòsí ojúnà adájọ́ ní ìlú Port Harcourt ìpínlẹ̀ Rivers. Ọ̀kan lára àwọn aláfojúrí tó ṣàlàyé ọ̀rọ̀ pé ọmọ ológun náà ló tẹ̀lé ọ̀gá rẹ̀ láti lọ ra àwọn ohun èlò ìkọ́lé lágbègbè náà. Àmọ́ bí ọmọ ológun náà ṣe yẹ̀pá láti lọ ra nǹkan kan làwọn ọlọ́pàá bá dá dúró máa wí fún wípé kó ṣàlàyé irúfẹ́ ẹni tó jẹ́ gan lóní pàtó. Èyí ló mú kí ọmọ ológun náà ó bínú máa nàka sí irúfẹ́ ìwà bẹ́ẹ̀ látọwọ́ àwọn ọlọ́pàá gẹ́gẹ́ bí eléyìí tó kù díẹ̀ káàtó tí ò mú àpẹẹrẹ lọ́wọ́. Ó tún bẹnu àtẹ́lu bí àwọn ọlọ́pàá náà ti ṣe ń wo ìwà kò tọ́ sí òun bẹ́ẹ̀ sì ni bó ṣe ń ti òun nígbàgbọ́n láì fi ẹ̀lẹ́ bá òun sọ̀rọ̀. Kí àtúnríkà tó fọ̀ àwọn ọlọ́pàá ilẹ̀ wa Nàìjíríà ti bẹ̀rẹ̀ sí ní ṣe agbára lò nípa gbìyànjú láti wọ́ ọmọ ológun náà lọ sí iléeṣẹ́ ọlọ́pàá. Nígbà tó yá ọ̀gá àgbà tó jẹ́ ti iléeṣẹ́ ológun ọ̀hún eléyìí tí ọmọ ológun náà kó wọ́n rìn tẹ̀lé ló bá fa ọ̀hún bẹ̀. Níbẹ̀ gan ni àwọn ọlọ́pàá ọ̀hún ti dẹ́kun ìwà ìgbìyànjú ni wọn láti wọ́ ọmọ ológun ọ̀hún lọ sí iléeṣẹ́ ọlọ́pàá wọn. Ìjọba nílẹ̀ Gẹ̀ẹ́sì ni wọ́n máa ti kéde èròǹgbà wọn láti ṣe ìrànwọ́ tó pọ̀ fún iléeṣẹ́ ológun ilẹ̀ yìí láti lè mú àmúlẹ̀dé bá ẹ̀ka ètò ààbò lójú òfurufú lórílẹ̀-èdè Nàìjíríà. Ìgbésẹ̀ ni wọ́n gbé láti lè fi ìfọwọ́sowọ́pọ̀ wọn pẹ̀lú iléeṣẹ́ ológun ilẹ̀ wa Nàìjíríà hàn dé. Ìyẹn lọ́jọ́ Ìṣẹ́gun ní olùbádámọ̀ràn lórí ọ̀rọ̀ ààbò nílẹ̀ Gẹ̀ẹ́sì sí ilẹ̀ wa Nàìjíríà Tom Appa ló fi èyí léde lọ́jọ́ Ìṣẹ́gun ní bí wọ́n ṣe ń ṣe àbẹ̀wò sí ọ̀gá àgbà iléeṣẹ́ ológun ilẹ̀ wa Nàìjíríà Waheed Shuaib ní olúwa Àbújá. Appa mẹ́nubà bí ìjọba ilẹ̀ Gẹ̀ẹ́sì ṣe ṣetán láti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú iléeṣẹ́ ológun ilẹ̀ wa Nàìjíríà lórí ìdásílẹ̀ àwọn ibùdó àwọn ogun nílẹ̀ yìí pẹ̀lú pípèsè ìrànwọ́ tó pọ̀ fún ẹ̀ka tí ń ṣe àmúlò ọ̀tẹlẹ̀múyẹ́ láì gbàgbé ìpàráàrò. Bákan náà ni wọ́n tún mẹ́nubà pípèsè ọkọ̀ tó yẹ fún àwọn ológun ilẹ̀ yìí pẹ̀lú àwọn ohun ìjà lóríṣiríṣi láti lè fi gbógun ti àwọn oníwàdàlẹ́ tí ń dàlú láàmú. Adélé alukoro iléeṣẹ́ ológun lórílẹ̀-èdè wa Nàìjíríà Apollonia Anele ló fèyí lédè nínú àtẹ̀jáde kan lè tó fi síta fún àwọn oníròyìn láti máa kà síta. Appa tẹ̀wájú wípé dídá àwọn ológun ilẹ̀ wa Nàìjíríà lẹ́kọ̀ọ́ làwọn yóò tún gbòdé láì fàsẹ́yìn lórí rẹ̀ nítorí pé àwọn ṣetán láti ṣe ìrànwọ́ tó pọ̀ fún àwọn ọmọ ológun ilẹ̀ wa Nàìjíríà kí ààbò tó mẹ́ lórí ó lè wà fún gbogbo mùtúmùwà. Aṣòfin àgbà Francis Fádáhùnsí lẹ́ni tó ń ṣojú ẹkùn ìdìbò ìlà oòrùn ìpínlẹ̀ Ọ̀ṣun ló ti ṣàlàyé ọ̀rọ̀ lẹ́kùnrẹ́rẹ́ lórí gbólóhùn rẹ̀ kan tó gba ojú òpó ayélujára kan tó ń pe kí wọ́n gbẹ̀mí lẹ́nu àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú
Accord ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ṣáájú ní Fádáhùnsí ti fọ̀rọ̀ náà lédè Yorùbá máa nàka àbùkù sí ẹgbẹ́ òṣèlú Accord pé níṣẹ́ ni wọ́n ń kọlu àwọn ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC tí wọ́n ń bẹ ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ó wá rọ àwọn ẹgbẹ́ òṣèlú náà láti máa kọlu àwọn alátìlẹyìn ẹgbẹ́ òṣèlú Accord ní gbogbo ìgbà tí wọ́n bá ti kẹ́fì wọn. Gbólóhùn náà ló fi léde bí ó ṣe ń bá àwọn alátìlẹyìn ẹgbẹ́ òṣèlú APC sọ̀rọ̀ ní Iléṣà. Kò ṣàìwí fún àwọn olóyìnbó wọn láǹfààní láti lè fi fọ́nrán náà síta nítorí pé òun ò bẹ̀rù ẹnikẹ́ni. Àmọ́ nínú àtẹ̀jáde kan láti wọ ọ́fíìsì alukoro sí Fádáhùnsí ni wọ́n ti yí ohun ẹgbẹ̀mí lẹ́nu wọn padà sí. Ẹ kùnà láti dìbò fún wọn lákòókò ètò ìdìbò tí ń bọ̀ lọ́nà nípa ìṣe àmúlò ètò ìdìbò alálàáfíà kí ìṣèjọba àwarawa lè tó fẹsẹ̀ múlẹ̀ ó bá lè wọlé sọ ní ìpínlẹ̀ Ọ̀ṣun bí ètò ìdìbò ṣe ń bọ̀ lọ́nà lọ́jọ́ 15 oṣù kẹjọ ọdún táwa yìí. Ọ́fíìsì alukoro sí Fádáhùnsí ló jẹ́ kó di mímọ̀ pé gbólóhùn olóṣèlú náà ló jẹ́ ohun ìṣèlú lásán bẹ́ẹ̀ ni kò ní ohun gbígbẹ̀mí lẹ́nu ẹnikẹ́ni lọ́wọ́ tàbí dídáńgùdù sílẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Fádáhùnsí wá rọ àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú APC gbogbo láti tẹ̀lé ìlànà òfin lákòókò ètò ìdìbò. Rọ àwọn òṣìṣẹ́ elétò ààbò kí wọ́n pèsè ààbò tó ní ìtumọ̀ dáadáa fún àwọn olùdìbò bí wọ́n bá ṣe ń bọ́ta láti ṣètò wọn lábẹ́ òfin ilẹ̀ wa Nàìjíríà. Ẹ̀wẹ̀ gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Adémọ́lá Adélékè ti pè fún ráwọ́tó aṣòfin àgbà Francis Fádáhùnsí lórí gbólóhùn rẹ̀ tó fi léde pé kí àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC ó máa gbẹ̀mí lẹ́nu àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú Accord pẹ̀lú mọ̀lẹ́bí wọn gbogbo bí wọ́n bá ti ń kẹ́ fún wọn ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Adélékè ló pe ìpè náà lọ́jọ́ ìṣẹ́gun òní bí ó ṣe ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ ní ìlú Òṣogbo. Máa mẹ́nuba bí àwọn iléeṣẹ́ elétò ààbò tí wọ́n ń bẹ ní ìpínlẹ̀ Ọ̀ṣun ti ṣe ń dojú ìjà kọ àwọn adarílẹ́gbẹ́ òṣèlú Accord pẹ̀lú àwọn ẹgbẹ́ òṣèlú Accord pátápátá ṣáájú ètò ìdìbò sípò gómìnà tí ń bọ̀ lọ́nà lọ́jọ́ àbámẹ́ta ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Gómìnà tó tẹ̀wájú pé iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀ṣun ni wọ́n máa tó ti rí àṣẹ gbà láti máa ráwọ́ tó àwọn ẹgbẹ́ òṣèlú Accord jákèjádò ìpínlẹ̀ Ọ̀ṣun kí wọ́n sì máa lọ rèé tì wọ́n mọ́lé ohun tuntun odi olúwa Àbújá títí wọn yóò fi parí ètò ìdìbò eléyìí tó fẹ́ ṣe ní ìpínlẹ̀ Ọ̀ṣun náà ní ọjọ́ àbámẹ́ta ọ̀sẹ̀ tá a wà yìí. Àjọ àgùnbánirọ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà ti ta kété sẹ́yìn lórí bí àgbáríjọpọ̀ ẹgbẹ́ àwọn akẹ́kọ̀ọ́ nílẹ̀ wa Nàìjíríà NANS ṣe ń gbèrò kí àwọn akẹ́kọ̀ọ́ ó máa san igba owó náírà 200 náírà lọ́dọọdún ṣáájú kí wọ́n tó lè láǹfààní láti lọ fún àgùnbánirọ̀ wọn. Nínú àtẹ̀jáde kan látọwọ́ àjọ NYSC nílẹ̀ yìí lójú òpó X wọn lọ́jọ́ ìṣẹ́gun tòní ni wọ́n ti pé àwọn ò ní kankan ṣe o tàbí ní àdéhùn kankan pẹ̀lú ẹgbẹ́ àwọn akẹ́kọ̀ọ́ nílẹ̀ wa Nàìjíríà láti máa gba irúfẹ́ owó bẹ́ẹ̀ lọ́wọ́ àwọn akẹ́kọ̀ọ́ ilẹ̀ wa Nàìjíríà. Bẹ́ẹ̀ ni wọ́n pé àwọn ò fi ìgbà kankan bá ẹgbẹ́ náà jókòó sọ̀rọ̀ tàbí bá wọn jíròrò lórí owó kankan o tàbí bá wọn tọwọ́ bọ̀ bí àdéhùn lórí irúfẹ́ owó bẹ́ẹ̀. Àjọ NYSC tẹ̀wájú pé gbogbo ìlànà tó yẹ làwọn ti là kalẹ̀ bẹ́ẹ̀ ló wà ní ìbámu pẹ̀lú èròǹgbà àwọn ilé ẹ̀kọ́ bẹ́ẹ̀ ló sì wà pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ àwọn tó jẹ́ àdarí lẹ́ka tí ń dúró ọ̀rọ̀ àwọn àgùnbánirọ̀ ìyẹn ní ọgbà ilé ẹ̀kọ́ gbogbo lórílẹ̀‐èdè Nàìjíríà. Àjọ àgùnbánirọ̀ lórílẹ̀‐èdè wa Nàìjíríà ti wá rọ àwọn akẹ́kọ̀ọ́ jáde nílẹ̀ yìí láti kẹ̀yìn pátápátá sí irúfẹ́ gbólóhùn bẹ́ẹ̀ tó tẹnu ẹgbẹ́ àwọn akẹ́kọ̀ọ́ náà jáde. Iléeṣẹ́ ọlọ́pàá lórílẹ̀‐èdè Nàìjíríà ẹ̀ka wọn ní ìpínlẹ̀ Èkìtì láwọn tó àwọn afurasí bíi mẹ́ta mìíràn tí wọ́n jẹ́ ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn ẹyẹ ní ẹ̀fọn àlàyé. Ọwọ́ òfin iléeṣẹ́ ọlọ́pàá ló ṣẹ̀tẹ̀ àwọn afurasí náà lọ́jọ́ 10 oṣù kẹjọ ọdún tàwa yìí láwọn agbègbè lóríṣiríṣi ní ẹ̀fọn àlàyé lọ́wọ́ aago kan òru. Ṣáájú èyí lọ́wọ́ òfin tó afurasí kan ìyẹn Sunday Samuel ẹni ọdún 26 years ìyẹn lọ́jọ́ kẹjọ oṣù kẹjọ ọdún tàwa yìí lórí ẹ̀sùn gbígbé ìbọn lọ́wọ́ láì gba àṣẹ ọba dídarapọ̀ mọ́ ẹgbẹ́ òkùnkùn pẹ̀lú àwọn ìwà ọ̀daràn lóríṣiríṣi. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka wọn ní ìpínlẹ̀ Èkìtì SP Àbùtù Sunday ló fèyí léde nínú àtẹ̀jáde kan lè tó fi síta. Mà pé ráwọ́ tó Samuel ló ṣílẹ̀kùn fún bí ọwọ́ òfin ṣe tẹ àwọn afurasí bíi mẹ́ta mìíràn tí wọ́n jẹ́ ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn. Lára wọn látàrí Àlùkò Máyọ̀wá ẹni ọdún 33 years Ọ̀pánìdé Samuel ẹni ọdún 34 years pẹ̀lú Mukaila Akíntayọ̀ ẹni ọdún 37 years. Iṣẹ́ ìwádìí ló tútù àṣírí lórí bí àwọn mẹ́tẹ̀ẹ̀ta náà ṣe jẹ́ ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn ẹyẹ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ìwà ọ̀daràn mìíràn tí wọ́n wò níwà. Lára ohun onígbà láti rí ìbọn ìléwọ́ kan, àáké, ọ̀bẹ mákẹ̀jẹ̀ pẹ̀lú àdá aláàmú. Lọ́wọ́lọ́wọ́ iṣẹ́ ìwádìí ti mọ̀ lọ́wọ́ kó wò fún lè tẹ àwọn amòòkùnṣìkà yòókù tí wọ́n lè jẹ́ ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn.
Màmá àgbà kan Olúfúnkẹ́ Mary Ilésànmí ẹni ọdún mọ́kàndínlọ́gọ́rin 79 years ni wọ́n ti dàwátì ní Adó Èkìtì. Lọ́wọ́lọ́wọ́ àwọn mọ̀lẹ́bí ni wọ́n ti ń ké gbàjarè síta máa rawọ́ ẹ̀bẹ̀ sí ọmọ Nàìjíríà gbogbo láti bá wá màmá tàwọn. Ilésànmí ni wọ́n rí kẹ́yìn lọ́wọ́ aago 6 ìrọ̀lẹ́ lójúnà Crown Poly Adó Èkìtì lọ́jọ́ Ajé àná. Bí màmá àgbà náà ṣe fi ilé sílẹ̀ ni wọ́n kọ̀ láti padà sí ilé. Bẹ́ẹ̀ ni ìgbìyànjú mọ̀lẹ́bí láti ṣe àwárí wọn ló ń já sí pàbó. Lọ́wọ́lọ́wọ́ àwọn mọ̀lẹ́bí ni wọ́n ti wá rawọ́ ẹ̀bẹ̀ sí ọmọ Nàìjíríà gbogbo láti bá wọn ṣe àwárí màmá àgbà náà. Ìjẹ́bí abárí ẹnikẹ́ni tó bá kẹ́fì màmá Olúfúnkẹ́ Mary Ilésànmí kí wọ́n tètè kàn sí iléeṣẹ́ ọlọ́pàá tó bá súnmọ́ wọn tàbí kó máa bọ̀ ní ìkànnì Yorùbá Broadcasting Network YBN fún ìrànwọ́ ilé ìtúyẹ̀ tí wọ́n ti tọ́sọ́nà. Àwọn ológun lórílẹ̀‐èdè wa Nàìjíríà ni wọ́n tó la àwọn arìnrìnàjò bíi 9 tí àwọn oníṣẹ́ láabi jí gbé sílẹ̀ lójúnà Àjàòkúta Ìtòbè ìjọba ìbílẹ̀ Òfù ìpínlẹ̀ Kogi. Dídòla ọ̀hún ni wọ́n mú ṣe o lẹ́yìn wọ́n rí ìròyìn gbà wípé àwọn atiláwí oníṣẹ́ láabi náà ni wọ́n máa ti jí àwọn èèyàn gbé sínú mọ́ ọkọ̀ àwọn arìnrìnàjò kan eléyìí tí ó ń gba ojúnà kọjá wọ́n tó gbé àwọn tí ń bẹ ní ọkọ̀ ń sá lọ. Bí àwọn ológun ilẹ̀ wa Nàìjíríà tí ń bẹ ní Ìtòbè ṣe balẹ̀ sí ibi ìṣẹ̀lẹ̀ náà ni wọ́n rí ọkọ̀ elérò Toyota Hiace pẹ̀lú ọkọ̀ mìíràn tó jẹ́ Toyota Sienna tí wọ́n ti pa tì àmọ́ tí ò sẹ́nikẹ́ni níbẹ̀. Lójú ẹsẹ̀ làwọn ológun ilẹ̀ wa Nàìjíríà bẹ̀rẹ̀ sí lé àwọn atiláwí ọ̀hún kí wọ́n tó jọ̀wọ́ àwọn tí wọ́n jí gbé sílẹ̀ máa fẹsẹ̀ fẹ́. Iléeṣẹ́ ológun ilẹ̀ wa Nàìjíríà ti wá kéde pé ààbò àwọn ọmọ Nàìjíríà ló ṣe pàtàkì pọ̀ sí àwọn ojú ohunkóhun lọ. Iléeṣẹ́ ológun ilẹ̀ wa Nàìjíríà ṣe àgbéta fọ́nrán kan bí wọ́n ti dóòlà àwọn ará ìlú táwọn oníṣẹ́ láabi jí gbé sílẹ̀ ní Ìgbẹ́rùkú ìjọba ìbílẹ̀ Ìwọ̀ Oòrùn Yàgbà ní ìpínlẹ̀ Kogi. Ará ìlú náà ni wọ́n pè ní Samuel Tọ́pẹ́ ẹni ọdún 28 ní 28 years lẹ́ni tó jẹ́ ọmọ bíbí ìlú Ìgbẹ́rùkú ní Ìwọ̀ Oòrùn Yàgbà ìpínlẹ̀ Kogi. Iṣẹ́ dídóòlà náà ni wọ́n mú ṣe lọ́wọ́ alẹ́ ọjọ́ Ajé ìyẹn ọjọ́ 9 oṣù kẹjọ ọdún tàwa yìí. Bí àwọn òṣìṣẹ́ elétò ààbò ṣe láǹfààní láti kọlu àwọn atiláwí náà, àwọn ọmọ ológun ilẹ̀ wa Nàìjíríà ni wọ́n láǹfààní láti gbẹ̀mí lẹ́nu àwọn afurasí agbésùnmọ̀mí bíi 6 nìyẹn pẹ̀lú bí àwọn bíi 3 ṣe láǹfààní láti tètè mórí bọ́ nípa fífẹsẹ̀fẹ̀. Bí àwọn ológun ilẹ̀ wa Nàìjíríà ṣe kọlù wọ́n ní díẹ̀ lára wọn tètè fẹsẹ̀fẹ̀ tí wọ́n sì jọ̀wọ́ ẹni wọ́n ti gbọ̀mú sílẹ̀. Iléeṣẹ́ ológun ilẹ̀ wa Nàìjíríà ti wá ṣèlérí wípé ààbò ìlú làwọn yóò máa mú lóní pàtàkì. Iléeṣẹ́ ọlọ́pàá lórílẹ̀‐èdè wa Nàìjíríà ẹ̀ka wọn tó fìdí kalẹ̀ sí ìpínlẹ̀ Ọ̀yọ́ ráwọ́ tó àwọn afurasí olè ọ̀gá ọlọ́ṣà bíi 2 ní ìlú Ìbàdàn ìpínlẹ̀ Ọ̀yọ́ lórí ẹ̀sùn pípa ó kéré jù ọgbọ̀n mílíọ̀nù owó náírà 30 mílíọ̀nù náírà lórí ìwà ọ̀daràn tó ń wù níwà. Àwọn oníṣẹ́ láabi ọ̀hún ni wọ́n kọjú ogun sáwọn ọlọ́kadà máa lò wọ́n ní ọmọ odó kí wọ́n lè láǹfààní láti rí ọ̀kadà wọn gbà máa gbé ọ̀kadà wọn sá lọ́rẹ̀ ta. Àwọn afurasí náà ni wọ́n máa ń kọ́kọ́ ṣe bí èrò máa tan ọlọ́kadà náà lọ síbi tí ó bá dá kí wọ́n lè láǹfààní láti wà láabi ọ̀hún. Bí wọ́n bá ṣe ń dé ibi wọ́n bá tan ọlọ́kadà náà dé tán níbi ó bá dá dáadáa ni wọ́n máa ń fa ọmọ odó yọ máa là mọ́ ọlọ́kadà náà lórí kí wọ́n tó gbé ọ̀kadà rẹ̀ sá lọ. Pẹ̀lú àlàyé látọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n ti wá pa ó kéré jù ọgbọ̀n mílíọ̀nù owó náírà 30 mílíọ̀nù náírà nípa jíjà àwọn ọlọ́kadà lólè àwọn ọ̀kadà wọn lóríṣiríṣi. Àmọ́ ọwọ́ òfin ti wọ́n bà wọ́n ní ìlú Ìbàdàn ìpínlẹ̀ Ọ̀yọ́. Aliu ọlọ́pàá dé. Ọlọ́pàá náà ló ti dé ìgbà. Ẹ jọ̀ọ́ kí lẹ ṣe tẹ́ fi di èrò àgọ́ ọlọ́pàá? Mo máa ń jí machine, mo ń jalè machine. Okay. Tí èmi àti kejì mi tá bá ti gbé ọ̀kadà tá bá ti pé a kàn máa pe ibì kan fún ọlọ́kadà tó bá ti wá gbé wa débẹ̀. Èmi máa fún ọlọ́kadà yẹn lówó, bí bá ti fún lówó kejì mi máa la kíní ìpọ́npọ́n mọ́ lẹ́yìn ọ̀rọ̀. Àti ìgbà wo lẹ ti bẹ̀rẹ̀ iṣẹ́? Gómìnà ìpínlẹ̀ Kwara Abdulrahman Abdulrazak ló ti láǹfààní láti bá àwọn ọmọ ikọ̀ ológun ilẹ̀ wa Nàìjíríà kan sọ̀rọ̀ èyí tí iléeṣẹ́ ológun ilẹ̀ wa Nàìjíríà ṣe fún wọn ṣọwọ́ sí ìpínlẹ̀ Kwara láti lè ṣe ìdásílẹ̀ ibùdó ọmọ ogun ní Òmù-àrán. Gómìnà ló ṣe àbẹ̀wò sí àwọn ológun náà pẹ̀lú bí wọ́n ṣe yan bí ológun máa pọ́nlé ní ibùdó wọn tó ṣèdásílẹ̀.
àwọn ológun náà ló fàyọ láti ẹkùn kẹsàn-án Sobí ní ìlú Ìlọrin. àwọn ikọ̀ tuntun náà ni wọ́n ṣe àgbékalẹ̀ wọn fún àmúlẹ̀ ọ̀rọ̀ ààbò jákèjádò òmùwà àmọ́ Òṣì Ògbóilé pẹ̀lú Èròkò ní ìpínlẹ̀ Kwara àní ni wọ́n ti ń kojú ìṣòro ọ̀rọ̀ ètò ààbò. fífi àwọn òṣìṣẹ́ elétò ààbò náà ṣọwọ́ ló ní nǹkan ṣe pẹ̀lú èròǹgbà ìjọba láti lè mú ọ̀rọ̀ ààbò lé dáadáa ní ìpínlẹ̀ Kwara. àwọn afurasí agbébọn ti kọlù wọ́n dá jìnnìjìnnì bolẹ̀ nílùú Ajẹ́rọ̀gùn ìjọba ìbílẹ̀ Ọbáfẹ́mi Owódé ìpínlẹ̀ Ògùn. níbi ìṣẹ̀lẹ̀ náà ni wọ́n ti rán àwọn ará ìlú kan lọ sóhun àrèmábọ̀ jí àwọn kan gbé sá lọ. pẹ̀lú àlàyé látẹnu àwọn tí wọ́n jẹ́ adarí ìlú àwọn oúnjẹ láabi náà ni wọ́n lè lẹ́kàn láti kọlu aláwọ̀ funfun kan eléyìí tó wà ní àyíká agbègbè náà ní tó ń ṣiṣẹ́ nítòsí odò ìlú ọ̀hún àmọ́ aláwọ̀ funfun ọ̀hún ló láǹfààní láti fẹsẹ̀fẹ́ ló bá di inú odò pẹ̀lú bí àwọn ológun ilẹ̀ wa Nàìjíríà tí wọ́n pèsè ààbò fún ṣe ń láǹfààní láti dáàbò bò ó. ìṣẹ̀lẹ̀ ọ̀hún ló rán ọmọ ológun ilẹ̀ wa Nàìjíríà kan lọ sóhun àrèmábọ̀ bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ farapa látàrí ìṣẹ̀lẹ̀ náà. àwọn ará ìlú tí wọ́n ń ké sí ìjọba láti máa pèsè ààbò tó fẹsẹ̀ múlẹ̀ dáadáa fún ìlú ọ̀hún máa pé irúfẹ́ wàhálà bẹ́ẹ̀ ti ṣẹlẹ̀ rí lọ́dún 2023 sẹ́yìn. àgbáríjọpọ̀ lẹ́gbẹ́ àwọn òṣìṣẹ́ nílẹ̀ wa Nàìjíríà NLC ni wọ́n ti sínà mọ́ nínú bíbọ̀ ọkọ̀ òfurufú iléeṣẹ́ ọlọ́kọ̀ òfurufú Air Peace. àwọn ọkọ̀ tó yẹ kí wọ́n gbéra pa lọ sáwọn orílẹ̀-èdè mìíràn lóríṣiríṣi láti pápákọ̀ òfurufú Murtala Muhammed ní ìpínlẹ̀ Èkó ni wọn ò lè gbéra pa látàrí bí àwọn òṣìṣẹ́ náà ṣe ń fẹ̀hónú hàn. àwọn òṣìṣẹ́ náà lábẹ́ ẹgbẹ́ NLC ni wọ́n ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú iléeṣẹ́ ọlọ́kọ̀ òfurufú Air Peace. ìgbésẹ̀ ọ̀hún ló ṣe àkóbá tó pọ̀ fún ọkọ̀ òfurufú tó yẹ kó gbéra pa ní pápákọ̀ òfurufú lọ́wọ́ aago 6 ààbọ̀ ìdájí òní. bákan náà ni iléeṣẹ́ náà kojú ìṣòro ọ̀hún jákèjádò àwọn pápákọ̀ òfurufú ilẹ̀ wa Nàìjíríà. alukoro lọ́jọ́ tí mójútó ọ̀rọ̀ pápákọ̀ òfurufú ilẹ̀ wa Nàìjíríà Michael Achimogo ló fi ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀ máa pé iṣẹ́ ọwọ́ ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ náà ni. ìṣẹ̀lẹ̀ ọ̀hún ló ti sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn arìnrìnàjò di ẹni tó wọ̀n lásán láwọn pápákọ̀ òfurufú ilẹ̀ wa Nàìjíríà lórí bí àwọn òṣìṣẹ́ ṣe kọ̀ ọ̀jọ́lẹ̀ láti jẹ́ kí àwọn ọkọ̀ ọ̀hún ó gbéra pa lọ sí àwọn orílẹ̀-èdè mìíràn.